àwọn bẹ́ẹ̀ ń kọ́ ẹwọ olóṣìmọ̀ ni wọ́n ara ọ̀ gbogbo tó bá gbà tẹ́ẹ̀kọ́ lè ṣe ti dáadáa láti rí wípé okùn ẹbí yìí ó so papọ̀ àwọn ẹbí yìí wọ́n ilé ló ń bọ̀ yìí even before léyá kó ti mọ́ prepare bóòrò àwọn ẹbí ṣe pàdé bóòrò ṣe mọ́ ríra wọn tẹ́ pé alice inú wọ́n fún nípa alhamdulillah àwa náà ní ẹbí nìkan a ní ará nìkan so àwọn ìṣòwò jama'a ìtàlùsùn ọmọ ń ṣe ní o wọ́n fi ń ṣeré gbogbo tó wá ti ní ṣe pẹ̀lú kíni pẹ̀lú pé family àìsàn jama'a wọ́n fi ń ṣeré o so torí ẹ̀ ẹ̀yẹ ká máa gbìyànjú ká máa tọ ọ̀nà àìsàn jama'a tẹbá rí àwọn kan wá ní kíni wo àwọn ẹbí rẹ̀ jẹ́ ní sí ọ àwọn ẹbí rẹ̀ àwọn náà ń bẹ́ ń jẹ ọ̀rọ̀ rẹ̀ àwọn ní ojú lágbèdá ẹ̀sáàkùn tó ṣe orí pé ó fèlì ní àwọn ẹbí rẹ̀ ní orí pé nígbà tó lọ sí lé ní gbà tó lọ sí lé orí pé nǹkan ò jọ bó ṣe yẹ kó mọ jọmọ́ wọ́n tó ń tà tẹ́lẹ̀ wá tàmù wọ́n tíṣẹ́ rẹ̀ sí kí tẹ́lẹ̀ kò tí mọ́ àfá àwọn tàn ní o wọ́n tàn ní tó bá ní àjẹ́ nínú fámílì yìí bẹ́lọ́ ń kọ́lọ̀ ń lọ sáàbí dáadáa àfá tó fi rà padà tó fi gbàgbé lọ́wọ́ rẹ̀ tó fi bá lájẹ̀lé tó fi ní ìdáyà tó ló fi kó níbi ìdí àjẹ́ tó ìbọ́ sí kí ni díye gidi bẹ́lọ́ kọ́lọ̀ ń lọ sáàbí tó lè bá ń bẹ́ fámílì yìí ọlọ́run ní sáàbí